Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ kú dédé àsìkò yìí káàkiri gbogbo àgbáńlá ayé. Ó kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun àti ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà. Èmi ọmọ yín náà ni Lukman ọmọ Àyándáré, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, gbìyànjú kó o ṣe. Kí ni mo wí? Gbìyànjú kó o ṣe. Ọgbọ́n? Gbìyànjú rẹ̀ kó o ṣe. Ṣé ẹ mọ̀ wípé ẹlòmíràn máa ṣiṣẹ́ tí àwọn òjìji fìrí tí wọ́n bá ti kojú bọnú iṣẹ́ rẹ̀ báyìí, báyìí ó kó lọ́lá tó yóò sì wálẹ̀. Yóò wálẹ̀. Ayé ò ní tábà fún wa o. Ẹni ayé bá tábà fún kò ní rómi sàndí rẹ o, kò ní rómi fọ́ra. Ayé ò ní tábà fún wa. Wọ́n á máa tábà fáwọn tó wà nílùú èbó, wọ́n á máa tábà fún wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, àjò ni ó jò fún yẹn ní jò sájò. Ẹni ó bá jò sájò nǹkan dé yóò máa tọrọ owó ni. Gbogbo wákàtí tẹ́ ẹ bá gbọ́ ètò mi yìí ẹ ní tọrọ jẹ. Àwa tá a wà láyìíká náà ní tọrọ jẹ o. Ẹ lọ ṣiṣẹ́ yìí, nǹkan àti ó pè fún wa. Ìfiṣẹ́ yìí lẹ̀ torí kó o lè ṣiṣẹ́ lọ́dọ̀ mi, ìfi wá kọ́sítọ́mà. Àwọn bàbá wa wọ́n ní ẹnìkan ejúbà àfògùn sínú kú. Ẹ já fi ìta ọjà àǹfààní fún yín. Ẹ lọ tọ́jú ewé oríjì tó tutù mìnìmìnì. Àwòrán rẹ̀ ló ń wò yìí o. Ewé oríjì tútù rẹ̀ ẹja yọ pọ̀. Ẹ wá wá orí olóńgbò, orí olóńgbò 6 rẹ̀ lẹ́wà. Kí ni mo wí? Orí olóńgbò 6. Eku ẹ̀lírí 6. Ọ̀gà gbígbẹ 6. Ọ̀pọ̀lọ́ gbígbẹ 6. Ewé àlùpàídà, òdìdí àtàrí 6. Egbò túdè lọ́pọ̀lọpọ̀ á tó lé lórí. Ó yá ẹ gbaná sí ndì. Kí ni mo wí? Ẹ gbá iná sí ní ìdí. Tí ẹ bá ń jó lọ́wọ́, ẹ fi epo yíká ààrò. Ẹ tọ́jú ata ìjọsìn gbígbẹ. Ẹ bù yíká inú agbádá yìí. Ẹ bù yíká inú agbádá yìí. Ẹ ní dà sórí sẹ́yìn gangan o. Ẹ fi yíká inú agbádá ni o. Ẹ wá bò kó máa jó lọ. Ó ti ń jó, ó ti jó, ó ti jó tán. Ẹ sọ kalẹ̀, ẹ lọ̀, ẹ lọ̀, ẹ lọ̀. Ọmọ ìyá mi, gbogbo ohun tó bá fi lo nǹkan ni ọmọ èlò. Kí ni mo wí?
gbogbo ọ̀nà tó o bá gbà lo nǹkan ni o máa lò ó. O lè fẹ́ kọ́ lò ó. Bàbá máa mu Pepsi fi lò ó. Bàbá máa mu kílẹ̀ ń pé kọ́ ẹ̀ Coca fi lò ó. Bájẹ́tì fi lò ó ọ̀dọ̀wọ́ rẹ̀ wọ́n lọ́mọ tó fi lò nǹkan. Ẹ máa lò ó ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ mi, ìdí aburú yóò já lára rẹ̀. Kì í dáa kéèyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ́ ìlírí. Ẹ̀gbọ́n táwọn wí, kò dáa kéèyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ́ ìlírí. Bẹ́ẹ̀ lómi ṣe pẹ́ lókè òkun tó kò yọ bílọ̀kù ẹyọ kan báyìí, bíríkì yàtọ̀ àwọn ará Kòtónú, bíríkì ẹyọ kan kò dáa yọ. Ẹlòmíì ralẹ̀ kò lè kọ́, ẹlòmíì kọ́ kò parí ẹ̀, ẹlòmíì tó àparí ẹ̀ tó dúró lẹ́mìí rẹ̀ báyìí ni tàá wọ́n di gbogbo ọ̀nà mọ́ àfi tó bá ta ilé yìí. Ọlọ́run o, ayé ò ní gbọ́nà mọ́ wa lọ́wọ́, ọ̀nà wọ́n máa là ń jojúmọ́ ni. Ẹ máa lo iṣẹ́ yìí. Ẹ jẹ́ àwọn ọmọ yín ó lò báwo wọn ó kéré tó, ayé ò ní dínà mọ́ wọn. Ṣé ń gbọ́? Iṣẹ́ yìí àṣínà ni, kì í jẹ́ káyé ó dínà mọ́ ni, kì í jẹ́ wọ́n ba nǹkan èèyàn jẹ́. Gbogbo nǹkan èèyàn máa lọ ní gbẹdẹmukẹ. Mo kà á fún yín ó pé o. Tẹ́ ẹ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ má lò. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ń dògì sára lọ́wọ́ ẹ má lò. Ó ti yé yín. Ẹ bá ṣe mògì tán, ẹlòmíì ọ̀gbọ́n Yorùbá débẹ̀ o. Tí ẹ bá ṣe bóbìnrin lásìkò tán má dé díẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá dògì nù. Ìwọ tó o bá sì mọ̀ ipò jálágbèrè máa lò sẹ́yìn, kò ní ṣiṣẹ́ fún ọ. Kò ní ṣiṣẹ́ fún ọ. Gbígbà tí èèyàn fògo ẹ̀tọ́ rẹ ni. Iṣẹ́ ìdáàpọ̀ ẹ lọ lò ó, ẹ fún mi lábọ́. Ìtọ́jú ara ńlànà ewé àtegbò léyìí tó péye, ìtumọ̀ àlá léyìí tó dángájíá, léyìí tí ò ní mú mẹ́ran wá má gbò wá, á tù fún ọ tó ìpè fún rẹ ló ṣe gbogbo ètò tó bá jẹ mọ́. Ẹ join private group 5,000 lẹ́sàn wọlé, ẹ sì máa san fún 5,000 lóṣù. Ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò yín ni, owó lẹ́ẹ̀ fi béèrè. Ẹ wá bẹ̀ wá ń ṣẹ́ ni ẹ fẹ́ kí DHL ọba yín gbé, owó lẹ́ẹ̀ fi gbé, á dára fún wa. Má tijú, kàn sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, èmi rèé o. Ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ máa rójú mi, èmi náà rèé. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí, ìlú Ìkòròdú ni mò ń gbé. Láti Ìkòròdú garage wọ mọ́tò báyé kù. Sọ fún mọ́tò yìí pé Emily bus stop ni wọ́n ti bọ́lẹ̀, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Àbẹ̀gbọ́n táwọn wí. Láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ báyé kù. Bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Tó bá ti wọlé yìí, fúláàtì mi lọ kọjú dẹnu ọ̀nà báyìí. Onídìí kan máa dára ẹ láàmú. Yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ̀. Nọ́mbà tí ń fún yín yẹ mọ́ ọ́dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298. Nọ́mbà tí mo kọ́ fi lẹ́yìn hotline mi ni. Tó bá ti pè é dàrẹ́tì tí ọlọ́mi jù sí Nàìjíríà ni, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀. Yẹn fún ọ lọ́kàn sí +23481 33 155 111 1 mẹ́ta +23481 33 155 111 méjèèjì yẹn hotline. Tẹ́ bá ti pè wọ́n dàrẹ́tì tí ọlọ́ mi ò sí Nàìjíríà ni, ṣùgbọ́n tó bá fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ kọ̀dọ̀ ọlọ́wọ́ dúró.
bí mo wà ní any country tí n bá wà tó bá ti lè rí mi bá sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ ń dọ̀ lóhùn ṣùgbọ́n àwọn tó bá ti nínú private group iṣẹ́ kan tẹ́ filẹ̀ ó ní òkété nú ó ní kéde kan nú ṣé tá a bá jókòó tó bá kọ́ ìní dọ̀ lóhùn àfikọ́ wà mẹ́ àǹfààní wà láti join public group o láìpẹ́ láì jìnnà ẹ máa bá mi pàdé lórí àwọn gúrùpù wa tó wà ní Facebook láti ọjọ́ tó ti pẹ́ a fẹ́ máa operate padà àwọn èèyàn ń pè wá lórí ẹ̀ pé kájọ ká máa bá wọn operate padà ó kọ́ má jẹ́ lórí WhatsApp nìkan àbí YouTube nìkan ẹ ṣé now ẹ jẹun fún nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 19 28 +229 54 65 19 28 gbà kan sí +229 54 65 19 29 +229 54 65 19 29 ní orílẹ̀-èdè Benin mo wà ní Dégàkàn níbi Túndé Motors ibi Túndé tí ń ta mọ́tò ní kìí ṣe ibi tí ń ṣìwé mọ́tò o ọba ti débi títí ń ta mọ́tò yìí dúró níwájú rẹ̀ ọ̀nà kan jáde wá lára ibi títí ń ta mọ́tò yìí wọ́n pè ní pàfé ọ̀nà yìí ní rọra tọ̀ lọ́lẹ̀ bí ẹsẹ̀ bàtà mẹ́fà ẹ wo apá ọ̀tún yìí ìyànà kan jáde wá láti bẹ̀ tẹ́ bá ti sún sísàlẹ̀ yìí ẹ rí premier fún adwat ìyànà tẹ́ jáde lọ́wọ́ ọ̀tún òní mò ń sọ o ẹ yà síbẹ̀ bẹ́ẹ̀ ṣe rọra yà síbẹ̀ kẹ́dẹ́ ẹ máa wọ̀ kan ẹ rí ìtaàsì gbangba kan upstairs ni wọ́n ń pè ní ìtaàsì o ẹ máa súnmọ́ ìtaàsì yìí lọ bẹ́ẹ̀ ṣe ń súnmọ́ lọ ìyànà kan yà ní àgóòsì ó yà ní apá òsì ẹ rárá tọ̀ ọ̀nà apá òsì yẹn ẹ ka ẹsẹ̀ bàtà kéní karùn-ún ẹ rí mọ́tò pípa kan níwájú yín iwájú ibi tí mọ́tò pípa yẹn wà géètì dúdú kan tẹ rí ẹ wọ̀ bẹ̀ fúláàtì mi lọ́wọ́ nísàlẹ̀ yóò yẹ wá kò ní yé ẹ lẹ́hùn má tijú sọ̀rọ̀ ara rẹ̀ ìrìn àjò ayé la pè é ó bínú èèyàn ṣùgbọ́n wọ́n bínú rẹ̀ ó wádìí èèyàn ṣùgbọ́n wọ́n wádìí rẹ̀ gbogbo ẹni tí ó bá ti ní ga láyé ò ní wádìí rẹ̀ kọ́ ọ má gbé Nàìjíríà kọ́ ọ má gbé Benin kọ́ ọ má gbé Burkina Faso kọ́ ibi orí ọ sá lọ ṣé njọ́ wọn bí ọ ibi ọmọ rẹ̀ ó jáde ni gbogbo ẹ̀dẹ́ èèyàn ti bí ọmọ rẹ̀ tó bá ti gbé placenta wáyé wọ́n wádìí rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wádìí rẹ̀ ayé ò wádìí rẹ̀ bẹ́ẹ̀ ni tó ayé ò dúró ìwọ náà má dúró báwọn àbínú ẹni tí ń wádìí ẹni ìwọ náà má fẹ̀dí rẹ̀ ta má jẹ́ ayé orí díẹ̀ ayé ò ní mú wa o ayé ò ní tàǹbà fún wa o tó òjò kìí rọ̀ kọ́tà sílẹ̀ o ọlọ́run o olórí ẹnì kọ̀ọ̀kan wa kò ní dojú ìjà kọ wa o gbogbo ẹni ọba ní báwo láti ṣe ọkọ̀nà tá a gbé gbà ọdọ olùkọ́kìtìbó ọkọ ni wọ́n fi sìnkú àgbẹ̀ o ọwọ́ ara rẹ̀ nìkan máa fi síra rẹ̀ o bí ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí ibẹ̀ náà lásọ rẹ̀ ya mọ́ ńlá orí ọ̀gẹ̀dẹ̀ lọ̀gẹ̀dẹ̀ sì fi rẹ̀ rù gbogbo ẹni tí bá ń wádìí wa àbí tí ń wá ṣubú wa orí rẹ̀ nìkan máa gbé ibi tó dúró sí ibẹ̀ ní ká sọ rẹ̀ ọmọ ya mọ́ ńlá kọ́díwèrè káyọ́ má rí wò kórí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀ ire 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 kàbìtì.